too hard for you, Jesus. You heal the sick, open the eyes of the blind. Nothing too hard for you, Talent to Lord. About me, you are bigger than what people say. Don't look on the guess of Praise the Lord. Hallelujah. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ àti àǹfààní tí ó fi fún wa láti tẹ̀síwájú ní ẹnu ẹ̀kọ́ wa tí ṣe ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi c.a.c Sunday School syllabus. Olúwa ràn wá lọ́wọ́. À ń tẹ̀síwájú lẹ́nu ẹ̀kọ́ yìí ní ọ̀sẹ̀ yìí nígbà tí à ń kẹ́kọ̀ọ́ nínú ẹ̀kọ́ 14 lesson 14 èyí tá ó rí ní page 50 to page 53 ni a ti ń kẹ́kọ̀ọ́ ní ọ̀sẹ̀ yìí. Fún gbogbo àwọn tí a jọ ń kẹ́kọ̀ọ́ lẹ́sẹ̀ Jésù yìí, mo gbàgbọ́ wípé bí a ti ń sọ níwọ̀nba bí a ti ń sọ, ẹ̀mí mímọ́ Ọlọ́run túmọ̀ ẹ̀ sí fún wa. Ẹ jẹ́ kí a rí wípé à ń ṣíà prógrámù yìí kó lè dé gbogbo ọ̀dọ̀ àwọn ọmọ Ọlọ́run ti ìjọ àpọ́stélì náà fún ìfẹsẹ̀múlẹ̀, ìgbaniníyànjú àti ìtẹ̀síwájú nínú Kristi Jésù. Mo gbàdúrà pé Olúwa yóò dé iṣẹ́ ẹnìkọ̀ọ̀kan wa ládé lórúkọ Jésù. Amen. Ní ọ̀sẹ̀ yìí, à ń kẹ́kọ̀ọ́ lórí ìṣàkóso ìjọ nípasẹ̀ àwọn olórí tí Ọlọ́run yàn. Kí ni mo wí o? Ìṣàkóso ìjọ nípasẹ̀ àwọn olórí tí Ọlọ́run yàn. Yes, ẹ ṣé gan-an. Ìṣàkóso ìjọ nípasẹ̀ àwọn olórí tí Ọlọ́run yàn. Àkọ́sórí tó wà níbẹ̀ ó ní a rí nínú ìwé Éfésù orí 4 láti ẹsẹ̀ 11 sí 12. Ẹ bá mi kà láti ọ̀dọ̀ yín o. Ó sì fi àwọn kan fún bí àpọ́stélì àti àwọn mìíràn bí wòlíì àti àwọn mìíràn bí evangelist àti àwọn mìíràn bí olùṣọ́ àgùntàn àti olùkọ́ fún àṣepé àwọn ènìyàn mímọ́ fún iṣẹ́ ìránṣẹ́ fún ìmúdàgbà ara Kristi. Praise the Lord. Hallelujah. Ẹ bá mi pàtẹ́wọ́ ńlá fún Jésù. God bless you in Jesus' name. Amen. Tí a bá wo abẹ́ àwòrán tí àwọn ènìyàn mẹ́ta wà nínú ẹ̀ yẹn ní ìsàlẹ̀ ìwé yìí, a ó rí ohun tí a kọ síbẹ̀. Mo fẹ́ kí a bá mi kà á láti ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi o. Ó yá o. Ọlọ́run ti fún àwọn adarí ìjọ rẹ̀ ní oore ọ̀fẹ́ láti máa bójútó ètò ìdarí àwọn ènìyàn rẹ̀. A ní ọ̀pọ̀lọpọ̀ àwọn adarí tí ó dáńtọ́ yanrantí nínú ìjọ àpọ́stélì Kristi lọ́wọ́lọ́wọ́. Máa dárúkọ wọn bẹ̀rẹ̀ láti ìjọ rẹ̀ bí o sì máa gbàdúrà fún wọn. Àmín. Ẹ pàtẹ́wọ́ fún Jésù. Ẹ ṣé gan-an. À ń tẹ̀síwájú. Ẹ jẹ́ ká lọ wo àwọn kókó ẹ̀kọ́. Kókó ẹ̀kọ́ sọ wípé abala kìíní sọ pé ìṣèjọba májẹ̀mú titun. Èkejì sọ wípé kìí ṣe fún gbẹ̀fẹ̀, kìí ṣe fún gbẹ̀fẹ̀ bí kò ṣe fún ohun tí Ọlọ́run ti múra tán láti ṣe fún àwọn ènìyàn rẹ̀. Praise the Lord. Hallelujah. Nínú àtúpalẹ̀ ẹ̀kọ́ ìṣèjọba májẹ̀mú titun, nítorí ìdí èyí ni mo ṣe fi ọ́ sílẹ̀ ní Crétè kí ìwọ kí ó lè ṣe ètò ohun tí ó kù, kí ó sì yan àwọn alàgbà ní olúkúlùkù ìlú bí mo ti pàṣẹ fún ọ. Titus
chapter 1 verse 5. Ní ìwọ̀n bí a ti gbàgbọ́ nínú ìmísí àti àṣẹ tí Bíbélì, a gbọ́dọ̀ máa fi ọgbọ́n darí ìjọ gẹ́gẹ́ bí májẹ̀mú tuntun ti ṣe àlàkalẹ̀. Gbogbo àwa aṣíwájú tí Ọlọ́run ti fún ní oore ọ̀fẹ́ láti wà ní ipò ìdarí ìjọ rẹ̀, a ní láti máa fi ọgbọ́n Ọlọ́run ṣe gẹ́gẹ́ bí májẹ̀mú tuntun ti ṣe àlàkalẹ̀ rẹ̀. Lórúkọ Jésù, a ò ní ṣìṣe. Ní Iṣẹ́ àwọn Àpọ́stélì orí kejì verse 47, ìjọ jẹ́ àkójọpọ̀ àwọn tí a gbàlà, àwọn tí a ti gbàlà tàbí tí a ti yí padà, àti àwọn tí a ti ṣe ìrìbọmi fún, tí wọ́n ń pàdé lóòrèkóòrè fún ìjọsìn. Yes, ohun tá à ń pè ní ìjọ nìyẹn. Ìdàpọ̀ àti ìsìn níwájú Ọlọ́run. Àwọn tí wọ́n ń kórajọpọ̀ láti máa sin Ọlọ́run ní òtítọ́ inú àti ní òdodo. Àwọn tó ti fi ayé wọn fún Jésù, tí wọ́n ti di ẹni ìràpadà, nínú èyí tí èmi àti yín jẹ́ ọ̀kan nínú ẹ̀. Lórúkọ Jésù, a ò ní ṣi oore ọ̀fẹ́ yìí lò. Gẹ́gẹ́ bí ìjọ àkọ́kọ́ tí ń dàgbà ní iye àti nípa tẹ̀mí, ìdí láti ṣe àtúntò sí àgbékalẹ̀ súyọ ní àkókò tí wọ́n wà nínú wàhálà. Nínú ìwé Éfésù orí 4 ẹsẹ̀ 11, a rí àgbékalẹ̀ àti àlàkalẹ̀ tí ó létò dídára nínú ìpele iṣẹ́ ìránṣẹ́ 5 nínú ìjọ gẹ́gẹ́ bí Kristi ti fún wa. Ìṣèdarí ìjọ dá lórí ẹ̀bùn ẹ̀mí tí Ọlọ́run fún wa. Ìjọ jẹ́ ara Kristi. Praise the Lord. Hallelujah. Ó ní orí. Jésù ní orí fún ìjọ rẹ̀. Ó sì ṣe ètò kí ìjọ kó lè ní àwọn adarí rere, kí ètò kó lè wà, kó má bàa sí ìdàrúdàpọ̀. Olúwa yóò ràn wá lọ́wọ́. Àwọn àpọ́stélì jẹ́ òjíṣẹ́ tàbí ìránṣẹ́ tàbí ajínrere òkèèrè ti Kristi. Àwọn wòlíì a máa sọ ọ̀rọ̀ tààrà gẹ́gẹ́ bí a ti fún wọn láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Wọ́n a máa sọtẹ́lẹ̀ ṣáájú àti sọtẹ́lẹ̀ ohun tó ń lọ lọ́wọ́ tàbí tó ń bọ̀. Àwọn ajínrere a máa ní ìmọ̀lára ńlá fún àwọn ọkàn tó ń ṣègbé lọ. Àwọn olùṣọ́ àgùntàn jẹ́ olùṣọ́ àwọn àgùntàn, atọ́nisọ́nà fún agbo ìjọ, nígbàtí àwọn olùkọ́ jẹ́ ẹni tó ní ọgbọ́n àtinúdá tẹ̀mí láti ẹni tí a kọ́ láti máa pín ọ̀rọ̀ òtítọ́ náà bí ó ti tọ́. Àwọn ẹni tí a kọ́ tí a sì ti tọ́ láti máa pín ọ̀rọ̀ òtítọ́ náà bí ó ti tọ́ àti bí ó ti yẹ, bí irú ìta ń kẹ́kọ̀ọ́ nínú ẹ̀ yìí. Kí Olúwa kó jọ̀ọ́ kó fún èmi àti yín ní ọgbọ́n láti jẹ́ olùkọ́ nínú ọ̀rọ̀ náà àti láti jẹ́ akẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ náà fún ògo Ọlọ́run Baba. Àwọn ìtọ́kasí mìíràn tó wà fún àwọn alàgbà, bíṣọ́ọ̀bù tí wọ́n jẹ́ alábòjútó agbo ìjọ nínú ìjọ májẹ̀mú tuntun. Àwọn onígbàgbọ́ nínú Kristi máa ń kún fún ẹ̀bùn tẹ̀mí tí a sì rò lágbára láti lè sìn ní ọ̀nà kan tàbí òmíràn. Ṣùgbọ́n àwọn kan wà tí a fún ní
àwọn ojúṣe pàtàkì bíi adarí láàrin agbo ìjọ. Fún àpẹẹrẹ, ọ̀gá akọrin, olórí àwọn ọ̀dọ́, olùdarí fún àwọn ẹgbẹ́ obìnrin, àwọn ipò bíi olùdarí fún àwọn ẹgbẹ́ ọkùnrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ipò pàtàkì tí a fi fún àwọn ènìyàn nínú ìjọ, àwọn aṣọ́nà, àwọn díákónì, ṣẹ̀rí nípele dé ìpele tó wà lábẹ́ ìṣàkóso àwọn ikọ̀ àti ìríjú Ọlọ́run márùn-ún tí a ti dárúkọ yìí: àpọ́stélì, wòlíì, tíṣà, ajíhìnrere, olùṣọ́ àgùntàn. Amen. Amen. Lórúkọ Jésù, a ò ní ṣe lásán. A wà ní ìpele kejì. Kì í ṣe fún gbẹ̀fẹ̀. Iṣẹ́ náà kì í ṣe fún gbẹ̀fẹ̀. Ǹjẹ́ bíṣọ̀bù yẹ kí ó jẹ́ aláìlẹ́gàn, ọkọ aya kan, olùṣọ́ra, aláìrékọjá, oníwà yíyẹ, olùfẹ́ àlejò ṣíṣe, ẹni tí ó lè ṣe olùkọ́, tí ó lè fi ara rẹ̀ ṣe àpẹẹrẹ láti jẹ́ olùkọ́ fún àwọn ẹlòmíràn, tí ó lè fi ara rẹ̀ ṣe àwòkọ́ṣe rere fún àwọn ẹlòmíràn pẹ̀lú àwọn ohun àmúyẹ èyí tí a ti sọ yìí. Kí Olúwa kó ràn wá lọ́wọ́. Bí ó ti wù kí orúkọ ìyówù tí a lè fún oníṣẹ́ nínú ìjọ nípele onírúurú tàbí ààyè kan jẹ́, a gbé iṣẹ́ lé wọn lọ́wọ́ pẹ̀lú ojúṣe láti rí i dájú pé ìṣọ̀kan àti ìdàgbàsókè ara, ìdàgbà tójú bọ́ ń wáyé. A gbé wọn sókè, a gbé wọn kalẹ̀ kí wọ́n lè rí pé ìdàgbàsókè tójú bọ́ ń wáyé nínú ìjọ, kí àwọn ènìyàn kó lè máa lọ from grace to grace. Yes, kí ìdàgbàsókè kó lè máa wà nípa tara àti nípa tẹ̀mí, kí àwọn ènìyàn kó kò nínú ọmọ wàrà, kí wọ́n di ẹni tí wọ́n jẹ òkèlè nínú ọ̀rọ̀ Ọlọ́run. Olúwa yóò ràn wá lọ́wọ́. Gbogbo ẹgbẹ́ ló máa ń fààyè gba ìṣèdarí fún èròǹgbà, ìtọ́sọ́nà, ìṣojú, ìṣàkóso, àbójútó, ìsowọ́pọ̀, àṣẹ, ìtọ́ni, ìbáwí àti àwọn mìíràn. A mọ̀ọ́mọ̀ ṣe àgbékalẹ̀ ìjọ fún ìdí kan. A rà á nípasẹ̀ ẹ̀jẹ̀ Kristi láti ṣàfihàn tàbí kéde ògo Ọlọ́run. Ní ìwé Róòmù orí 15 ẹsẹ̀ 9. Nítorí náà, àwọn olórí gbọ́dọ̀ kúnjú òṣùwọ̀n tàbí ní àmúyẹ tí ó dára láti ṣe èyí dáradára. A kò fi wá sínú òkùnkùn. Yes, a kò fi wá sínú òkùnkùn. Àwọn olórí gbọ́dọ̀ ṣe ètò tó dára láti rí wípé wọ́n ń pín ọ̀rọ̀ náà bí ó ti tọ́ àti bí ó ti yẹ. Lórúkọ Jésù, a ò ní sin Ọlọ́run jẹ̀bi, a ò ní ṣe lásán. Nínú Iṣẹ́ àwọn Àpọ́stélì 6:3-8, àwọn aṣojú ìjọ gbọ́dọ̀ jẹ́ ẹni oníwà rere tí ó kún fún ẹ̀mí mímọ́ àti ọgbọ́n, ìgbàgbọ́, kíkún àti agbára. Wọ́n gbọ́dọ̀ jẹ́ oníwà rere, àwọn tó kún fún ìwà mímọ́, tó kún fún ẹ̀mí mímọ́ àti ọgbọ́n àti ìgbàgbọ́. Yes, àti agbára Ọlọ́run. Lórúkọ Jésù, agbára Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Àti pẹ̀lú tí ó kún fún oore ọ̀fẹ́ láti ṣe àwọn iṣẹ́ àmì àti ìyanu ńlá láàárín àwọn ènìyàn. Yes, kí Olúwa kó jọ̀ọ́ ó túbọ̀ fi okun fún wa sí i.
nínú ìwé Timothy kìíní orí kẹta from verse 1 to 13 wọ́n gbọ́dọ̀ jẹ́ aláìlẹ́gàn ọlọ́dàáni pẹ̀lú aya kan ọlọ́dàáni pẹ̀lú aya kan olùṣọ́ra aláìrékọjá oníwà rere olùfẹ́ àlejò ṣíṣe ẹni tí ó lè kọ́ni kí ó má ṣe jẹ́ ọ̀mùtí oníjàgídíjàgan tàbí oníjà olùfẹ́ ó má ṣe jẹ́ olùfẹ́ owó ṣùgbọ́n onísùúrù kìí ṣe oníwàhálà kìí ṣe olójú kòkòrò ẹni tí ó lè ṣe ìkáwọ́ ilé rẹ̀ gírígírí lẹ́yìn tí ó ti mú àwọn ọmọ rẹ̀ tẹríba pẹ̀lú gbogbo ìtẹríba kìí ṣe ojo àti pé kí ó jẹ́ ẹni tó ní ẹ̀rí rere láàrin àwọn tí ó wà níta. Praise the Lord. Àwọn qualification èyí tí a fi mọ ènìyàn Ọlọ́run bíṣọ̀bù alàgbà tíṣà pásítọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní àwọn nǹkan tí a ti kà sílẹ̀ fún wa yìí. Ó gbàládùra ìpele tó hùn kí a wà orí ọ̀fẹ́ láti ṣe àmúlò ọ̀rọ̀ Ọlọ́run bí ó ti tó àti bó ti yẹ kí Olúwa kó gbé wọ ẹnì kọ̀ọ̀kan wa. Àmín. Àwọn adarí jẹ́ àpẹẹrẹ gẹ́gẹ́ bí Jésù ti jẹ́ àwòkọ́ṣe rere fún wa. Wọ́n gbọ́dọ̀ kó ara wọn níjánu nínú ìhùwàsí èyí tó ṣe wẹ́kú pẹ̀lú òṣùwọ̀n Kristi èyí tó wà ní ìbámu pẹ̀lú òṣùwọ̀n Kristi. Ká má ṣe gbàgbé wípé àwọn nǹkan wọ̀nyí ni wọ́n fi mọ àwọn ọmọ ẹ̀yìn àkọ́kọ́ ní Kristẹni nígbàtí wọ́n dé Áńtíókù. Wọ́n rí ìwà wọn àti ìṣe wọn gẹ́gẹ́ bí ti Kristi. Èyí pẹ̀lú à ń retí lọ́wọ́ èmi àti ẹ̀yin náà kí wọ́n bá lè ṣe iṣẹ́ takuntakun tí a pè wọ́n sí ní ti níní ipa rere lórí àwọn ènìyàn láti máa tẹ̀lé Kristi bí a ti kọ sílẹ̀ nínú ìwé Róòmù orí kẹjọ verse 29 and Ephesians chapter 4 verse 11. Kí Olúwa kó ràn wá lọ́wọ́. À ń retí yìí lọ́wọ́ èmi àti yín pẹ̀lú láti jẹ́ àpẹẹrẹ rere fún àwọn èèyàn nínú ayé kí a jẹ́ àwòkọ́ṣe rere ní àwùjọ nínú ẹgbẹ́ tàbí ọgbà tí a bá wà kí wọ́n lè máa wo Kristi lára wa. Praise the Lord. Hallelujah. Kí a má ṣe gbàgbé wípé àwọn ènìyàn kò ka Bíbélì mọ́ ṣùgbọ́n wọ́n ń kà wá gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run láti máa wo Jésù nínú ayé wa. Lórúkọ Jésù Kristi a ò ní díbàjẹ́. Ẹ̀kọ́ tí a rí kọ́ Kristi ẹni náà tí ó ní ìjọ rẹ̀ kò fi sílẹ̀ ní àìní ìṣèdarí tí ó kún ojú òṣùwọ̀n. Yes, ó ṣètò tó dára fún ìjọ rẹ̀ kí ó má bàa sí ìdàrúdàpọ̀. Àwọn adarí àti àwọn aṣojú gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú òṣùwọ̀n Kristi láti lè mú pàtàkì ìdí àgbékalẹ̀ rẹ̀ ṣẹ àti àwọn ìdarí rẹ̀. Àwọn nǹkan wọ̀nyí ni ẹ̀kọ́ tí a rí kọ́ nínú ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa ti ọ̀sẹ̀ yìí. Ó gbàládùra pé oore ọ̀fẹ́ àti agbára tí a fi jẹ́ àpẹẹrẹ rere ní àwùjọ kí Olúwa kó fi fún ẹnì kọ̀ọ̀kan wa nígbà tí Kristi bá padà dé kí a lè gbọ́ ohùn káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere bọ́ sínú ayé Olúwa Ọlọ́run rẹ. Nígbà tí yóò máa so èso nínú ayé wa lórúkọ Jésù a ò ní dẹni ìtaní. Nígbà tí ọ̀rọ̀ náà bá ń gbé àwọn èèyàn ró kò ní gbé àwa ṣubú. Ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín mẹ́ta. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Bí a bá rí ẹnikẹ́ni tí ó ní ìbéèrè lórí àwọn nǹkan tí a ti kọ́ yìí ẹ jẹ́ ká kọ sílẹ̀ tàbí ká béèrè ní comment section. Bákan náà
ni a rọ̀ wá a lè lo àǹfààní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ó wà ní ojúwòran wa yìí láti fi communicate pẹ̀lú wa directly. Ohun tí a bá sì fẹ́ láti mọ̀, ẹ̀mí mímọ́ Ọlọ́run á túbọ̀ máa túmọ̀ ẹ̀ sí fún wa. Remain blessed in Jesus' name. Amen.